ṣẹ̀ṣẹ̀ ń wo àwọn ọba tó wà ń bẹ̀ ń sìn tó ń borí ronú pé àwọn tó gbé ẹ̀sìn wá fáwọn bàbá yín láyé àti táwọn bàbá yín gbà tira àwọn ló padà overthrow government tó padà gbàjọba lọ́wọ́ àwọn bàbá yín tó padà take over and wọ́n ní ọká bímọ ó bí oró ni àwọn ọmọ wọn wà láàrin yín they still have the ambition láti take over ilẹ̀ yín and ibi tí wọ́n dẹ̀ mọ̀ pé ó easy àti tán bá ti lè bà Ilé Ifẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin tó kù ẹ ti finish wọn ò dẹ̀ lè kò ní ṣeé ṣe fún wọn lágbára. ẹ̀yin èèyàn ẹ̀yin náà gbọ́n nǹkan tí mọ́mi wa yìí sọ lórí ọ̀rọ̀ àwọn ọba wa nílẹ̀ Yorùbá àtàwọn oníṣẹ̀ṣe tán ní àwọn ọba wa wọ́n ti kíni wọ́n ti fìṣẹ̀ṣe lẹ̀ kí lókùn tán ṣe wọ́n gbé wá láwàní mọ́rí wọ́n ti gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe tó gbé wọn gorí ìtẹ́ bàbá wọn wọ́n ti ṣe kíni wọ́n ti gbàgbé ẹ̀ wọ́n ti tẹ̀lé Kìrìsìtẹ́nì Mùsùlùmí ní kéèyàn má ṣẹ̀ṣì bọ orí ọba orí adé ẹ ti gbé kúrò ẹ ti wá ṣe kíni ẹ ti gbé ṣẹ̀ṣe kúrò ẹ wá ń gbé àwọn onímùsùlùmí wọ́n ti kíni wọ́n ti fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá tán ẹ wo ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́ nǹkan tí àwọn ọmọ mi wà ìkà wá gbọ́ nǹkan tí wọ́n sọ. ìgbà míì wà tí nǹkan ò bá dàrú kò kí ń látúnṣe yes tí nǹkan ò bá dàrú kò kí ń ní àtúnṣe tẹ bá fẹ́ gbá ilé sí tẹ fẹ́ tún lé ṣe ẹ fẹ́ gbá ilé ẹ fẹ́ tún ilé ṣe kí ni mò ń gbìyànjú láti sọ ni pé gbogbo kọ́nà inú ilé yẹn lẹ máa tú jáde ìgbà míì gan ẹ rí i pé àwọn nǹkan míì gbogbo aláǹtakùn gbogbo jàǹkárìwọ̀ gbogbo ẹ̀ lẹ máa tú ibòmíì lè wà tó jẹ́ pé bóyá eku ti pamọ́ síbẹ̀ tipẹ́tipẹ́ ìgbà tẹ́ ẹ bá ń wó kinní síta ni eku yẹn ló máa jáde lẹ́ máa wò pé so àṣẹrù nǹkan báyìí ni mo ti ń bá gbélé so kí là ń gbìyànjú láti sọ ni pé ní every nation gbogbo ìran disagreement máa ń wà ìrẹ́pọ̀ dẹ̀ máa ń wà ṣùgbọ́n tí nǹkan bá ń dàrú a máa wá àtúnṣe sí ni bọ̀ nǹkan tí mo try láti sọ ni pé tí nǹkan ò bá lọ bí owó ṣe yẹ kí nǹkan ṣe rí kí ẹ dẹ̀ sọ pé kí gbogbo wa máa pretend kò dáa yes tí nǹkan ò bá rí bí ó ṣe yẹ kí nǹkan ṣe rí kí ẹni kí gbogbo wa máa pretend ká máa rẹ́rìn-ín èké síra wa kò ń ṣe nǹkan tó dáa so a ní láti educate ara wa ń sìn torí ọjọ́ iwájú nítorí pé kí ni generation tó wà ńlẹ̀ okay ẹ jẹ́ kí n mú example kan wá ń sìn gbogbo wa dàgbà ní kékeré a lọ sí school wọ́n sọ fún wa pé àwọn bàbá wa wọ́n bà Mẹ́kà jẹ́ wọ́n lé wọn kúrò ní Mẹ́kà nǹkan tí gbogbo wa kọ́ ní school nìyẹn o nǹkan tó ń kọ́ bàbá mi nìyẹn o grandpa mi ò lọ sí second one lọ school òyìnbó but àwọn ẹgbẹ́ bàbá grandpa mi náà tó bá lọ opportunity àti lọ kàwé ńgbà yẹn náà nǹkan tí wọ́n kọ́ wọn nìyẹn ṣùgbọ́n irọ́ ni àwọn baba ńlá wa ò dé Mẹ́kà ṣe báwọn kan ló kọrú ìtàn burúkú yẹn láti reprogram wa so that a lè máa celebrate Kaaba a lè máa sọ pé àwa la ní Mẹ́kà àwa la ní Kaaba wípé ṣe ni wọ́n gbàbẹ̀ lọ́wọ́ wa so àwọn ọba wa wọn ò ní take ìṣẹ̀ṣe serious mọ́ wọ́n á wá máa ṣe mùsùlùmí òun ló fà á tó fi jẹ́ pé ń sìn ẹ rí i pé ní ọjọ́ iléyá majority àwọn ọba wa yìí tí ò bá jẹ́ Christian á jẹ́ Muslim ìṣẹ̀ṣe tí wọ́n gan wọn ò náání ẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò náání nǹkan tó fi ṣẹ̀dálẹ̀ ìlú wọn ṣùgbọ́n nǹkan ìlú onílùú tí ò bá wọn lára mu tí ò ní kankan ṣe pẹ̀lú wọn òun ni gbogbo wọn gbèrú òkè irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sì tá a bá rí ní generation yìí tá a bá sọ̀rọ̀ sókè ìjọba wo ni àwọn ọba yẹn ṣe máa change ṣé ẹ rí i pé lásìgbà tá a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè ni àtúnṣe bẹ̀rẹ̀ sí ń dé bá ṣẹ̀ṣe àwọn ọba míì gan tó fẹ́ ṣe ìṣẹ̀ṣe tí wọ́n jẹ́ wípé wọn ẹ̀rù ń bà tẹ́lẹ̀ wọ́n ń gbójáde ṣé ìgbà tí Olúwo ń jáde káàkiri tólúwo ń sọ pé kán kó gbogbo òòṣà kúrò láàfin wípé gbogbo ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ ṣe o ọ̀tá Ọlọ́run ni wọ́n o ẹni ẹ̀kọ́ ni wọ́n ẹni ègbé ni wọ́n so ńgbà tólúwo ń sọ ńgbà yẹn kí gbogbo wa má jáde ká counter Olúwo no ká má jáde ká counter Olúwo pé sọkúsọ lolúwo ń sọ kólúwo máa regroup àwọn èèyàn against ilẹ̀ against ìṣẹ̀ṣe tó sọ Olúwo di ẹni àpésìn láìsí orí throne Olúwo is nobody ṣùgbọ́n ipò tólúwo wà lénìí tí Michael Enuga tó ní owó àwọn ipò àyè kan wà tó jẹ́ pé bàbá yẹn ó máa pe Olúwo ní bàbá ṣùgbọ́n nǹkan tó sọ Olúwo di nǹkan tó dà lénìí ṣe Olúwo ń yẹ̀yẹ́ ẹ̀ káàkiri tó ń torí Muhammadu tí ò mọ̀ rí
tó fi ń ba ìṣẹ̀ṣe jẹ́. Bẹ́ẹ̀ náà la rí ọba tó pera ẹ̀ ní Christian tó lọ ṣe replica adé arè lọ sí church. Ó lọ ṣe replica adé arè lọ sí church. Ó dẹ̀ tún wá ń sọ pé òun lòun ni adé yẹn, wípé adé arè tó wà ń fẹ́ o, wípé fake ni. Àwọn kan dẹ̀ wá ń lò as propaganda against Ilé-Ifẹ̀. Ẹ jọ̀ọ́, ọba tó ń sọ yìí, àwọn ọba tó ti jẹ ṣáájú ẹ̀, mélòó ni kó proof pé wọ́n gbé adé arè sórí tán lọ sí church? Adé arè ti Ilé-Ifẹ̀ ẹ̀kan lọ́dún ni wọ́n ń dé. Kọ́ndẹ̀ tó dé, ó ní àwọn ètùtù tí wọ́n máa ṣe fún ọba kán tó lè gbé sórí ọba. Lẹ́yìn ọjọ́ kan yẹn, ọba ó tún di ọdún tó tún bọ̀ kọ́ba tún tó fi kan orí. Ọba kan dẹ̀ lọ wá fake adé kan, ó ṣe replica, ó dẹ̀ ó gbé lọ sí church. Ẹ dẹ̀ sọ pé irú àwọn ọba yẹn náà ká máa wò wọ́n ràn pé ká lè gba ìrẹ́pọ̀, ká lè gba àlàáfíà láàyè. Because kí ni mo máa ń try láti sọ ni pé ó ní kankan tó máa ń pè ní reverse psychology. Reverse psychology ni pé tí àwọn èèyàn bá ń split truth, tẹ bá ń split truth, ṣe rí àwọn èèyàn tó bá wà crafty, àwọn èèyàn tó bá wà cunning, tó bá ti rí pé wọn ò lè defeat yín, wọ́n máa change narration. Mi sọ pé mi ò fẹ́ àlàáfíà o, but nǹkan tí mo try láti sọ ni pé àwọn èèyàn, ẹ rí mo ṣèṣe, àwọn èèyàn wọ́n ń pè ní reverse psychology. Reverse psychology ẹ bóyá mo rí gbogbo àwọn tó ń wọlé o, ẹ má bínú pé mi ì tí ì lè kí yín, tí n bá ṣe tán mo lè kí yín, torí tí n bá kí yín sì mo lè gbàgbé nǹkan tí mo ń sọ. Wọ́n ń pè ní reverse psychology náà máa ń pè é. Tí ẹ bá ti ń split out truth, ẹ rántí pé ìgbà tá a bẹ̀rẹ̀ debunking ọ̀rọ̀ religion gbà yẹn, láti bíi 200 years tán ti ń bú Ògún, tán ti ń bú Ṣàngó, tán ti sọ pé èṣù ò lè kọ́lé ti Jésù, mo kọ́lé àwo, èṣù ò lè kọ́lé ti Jésù. Ìgbà tí a bẹ̀rẹ̀ debunking, wọ́n ní pé kólúkálukú máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn títí ẹ̀, kó má sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀, kó má bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́. Because à ń tú àṣírí àwọn nǹkan tí àwọn èèyàn ò mọ̀, àwọn nǹkan tán fi dè àwọn èèyàn ní ọpọlọ ní ṣọ́ọ̀ṣì. Àwọn tí ò mọ̀, wọn ò mọ̀ Greek, wọn ò mọ̀ Hebrew. Translation tí wọ́n ṣe fún wa nínú Bible Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ò correct. Tẹ bá ń pe áńgẹ́lì lénìí, áńgẹ́lì kò nítumọ̀, kì í ṣe yẹn ni mo wá ṣe lénìí o. Áńgẹ́lì ò nítumọ̀ because angelo is Greek, anglicanize ẹ̀ ní angel. Áńgẹ́lì lédè wa it's no meaning. Áńgẹ́lì nínú kí ni wọ́n ń pè ní áńgẹ́lì ní Greek? 2 type of angel ló wà. We have the higher angels, we have the lower angels. Àwọn archangels, àwọn ló dàbí táwa ń pè ní irúnmọlẹ̀ ní ọ̀dọ̀ títí wa. Àwọn lower angels, àwọn ni iwin, egbére àti ẹbọra. But nítorí pé àmọ̀túmọ̀ ẹ̀, a bá lọ sí church, a máa sọ pé egbére ẹ sọ̀kalẹ̀, iwin ẹ sọ̀kalẹ̀, ẹbọra ẹ sọ̀kalẹ̀, iwin sọ̀kalẹ̀, egbére sọ̀kalẹ̀, ẹbọra sọ̀kalẹ̀, iwin sọ̀kalẹ̀, ẹbọra. So ìgbà wo ni àwọn ẹ̀mí kẹ́mí ò ní wọ church? Ìgbà wo ni ẹ̀mí kẹ́mí, ìgbà wo ni ò ní wọnú ṣọ́ọ̀ṣì? Tí pásítọ̀ ò ní máa lẹ̀ dí mọ́mọ́ ọjọ́, because you don't know the meaning of what you are saying, and ọ̀pọ̀lọpọ̀ yín ti rò pé èdè yín ni. Bọ̀ ńgbà tá a bẹ̀rẹ̀ sí ní debunk kìíní, àwọn pásítọ̀ kan ti mọ̀ pé tí àwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí mọ gbogbo òótọ́ yìí, àwọn ò ní lè ride àwọn èèyàn mọ́, wọn ò ní lè lock ọpọlọ àwọn èèyàn mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ẹ jẹ́ ká gba peace láàyè, ẹ jẹ́ kó olúkálukú máa sọ̀rọ̀ títí ẹ̀, kó olúkálukú máa preach. Èmi Christianity náà bí mi sí, Christianity òun náà bí mi sí, wọn ò bí mi sí ṣẹ̀ṣe. Ẹ jẹ́ kó olúkálukú máa sọ̀rọ̀. Okay, tí èmi ò bá gbọ́ òótọ́ ní ìgbà tí táwọn kan ò bá liberate mi, ẹ jọ̀ọ́ báwo lèmi ṣe máa jáde láti wá liberate àwọn èèyàn? Ẹ understand nǹkan tí mò ń sọ ń sìn? Báwo ni mo ṣe máa mọ̀ pé ìṣẹ̀ṣe dá? Mo máa ń sọ kíní kan pé àwọn Júù ló sọ fún mi pé kí n lọ wá ìdí ara mi ní ìran mi. Ipe any race tó bá ti detach from his own history, ó máa padà di ẹrú ìran míì ni. Àwọn Júù ló sọ bẹ́ẹ̀. Ipe gbogbo eléyìí táwọn òyìnbó sọ fún wa yẹn, ipe ṣe ni wọ́n fi brainwash wa, wọ́n dẹ̀ fi sọ wá dẹrú ni. Pé ever a máa wà lẹ́yìn òyìnbó for the rest of our life ni, a nílò lọ́pọlọ wa. And that's why tó yẹ pé lénìí a ní àwọn professor tí ò lè ronú. Báwọn yẹn wá ṣe wà intelligent tó, wọn ò lè dánú rò when it comes to religion today. Ńgbà tí Bible bá sọ pé kẹ́ gba ìjọba ọ̀run bí ọmọdé, gbogbo ayé ló mọ̀ yìí pé ọmọdé ò lè ronú. Nǹkan kan tọ́mọdé máa ń rò ojú kó jẹun. Ọmọdé ò lè ronú pé òun fẹ́ change environment òun fún better. Ọmọdé will always think of kí ni mo fẹ́ jẹ lọmọdé máa ń rò. Ọmọdé dọ́gbọ́n lọmọdé. Tọ́mọdé gan bá bínú gan, tán bá yọ ẹgba, ọmọdé á dákẹ́.
so nígbà tó bá sọ pé kí professor kó máa ronú bí ọmọdé, that's why we have a ní àwọn intelligent people lẹ́ni, àwọn tó ní IQ, torí pé kí ni bàbá ńlá yín Ògún ó ṣe ṣakabùlà, ó ṣe òkè ìbọn, ó ṣe gbogbo ẹ̀ nígbà tó wà láyé. Òrìṣà ńlá náà ṣe, Ọ̀rúnmìlà ṣẹlẹ̀, anybody tó bá ti lè invent nǹkan kan, àwọn ló invent adé, àwọn ló invent gbogbo nǹkan. So nǹkan tó ń pè anybody tó bá ti lè invent nǹkan ẹyọ kan, kò sí nǹkan tí ò lè invent láyé, because it's a divine. But today you cannot do it, torí pé kí ni ẹ ti di ọmọdé, ẹ ti di ọmọdé, so ẹ lè dánú rò. Àwọn tó ti lọ colonial master tó ń pè ní neocolonization, àwọn ló ń control brain yín, àwọn ló ń control ọpọlọ yín, so ẹ lè dánú rò, ẹ lè dánú rò lẹ́yìn wọn. Nǹkan tán bá ti sọ òun náà lẹ máa ṣe. So ìwé yẹn wọ́n fi control ọpọlọ wa ni, kò ń ṣe òun kọ́ ni mo wá sọ lẹ́ni. I'm trying to explain some things. So ìgbà tá a wá ń liberate ara wa wípé a fẹ́ kí generation wa tó ń bọ̀ kí wọ́n jẹ́ dogma bíi titi wa, a fẹ́ kí generation tó ń bọ̀ kọ́ jẹ́ irú èmi báyìí, dogma ni mí látilẹ̀ ní kó tó di pé mo wà liberated. So a fẹ́ kí next generation wa kan jẹ́ dogman. Tá a bá dẹ̀ fẹ́ kan jẹ́ dogman, a ní láti lọ sí orísun tó fi dè wá láti fi tú wálẹ̀. So bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní rítúsílẹ̀, kí ni wọ́n sọ? Àwọn kan ní ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gba peace láyè, kólúkálukú máa ṣẹ̀sìn ẹ̀, kólúkálukú máa ṣẹ̀sìn ẹ̀, kí Christian máa ṣe tiẹ̀, kí Muslim máa ṣe tiẹ̀, kó níṣẹ̀ṣe máa ṣe tiẹ̀. Kí ló fà á? Ó ṣe jẹ́ pé láti bí 200 years ago ẹ̀yin ò ṣe rò ó pé kó níṣẹ̀ṣe máa ṣe tiẹ̀, kí Muslim máa ṣe tiẹ̀, kí Christian máa ṣe tiẹ̀, tó dẹ̀ jẹ́ pé tẹ bá fẹ́ ṣe ìwàásù yín ẹ máa gbé lórí ìṣẹ̀ṣe ni, ẹ dẹ̀ máa fi ba ìṣẹ̀ṣe jẹ́, ẹ máa bà àwọn baba ńlá yẹn lórúkọ jẹ́. Ìgbà tẹ́mi gan ṣẹ̀ṣẹ̀ wá sí ìṣẹ̀ṣe ni mo ṣe mọ̀ pé wọn ò kì í pààyàn fún irúnmọlẹ̀, pé irúnmọlẹ̀ kì í gbẹ̀jẹ̀ èèyàn. But ẹ so poison mind wa, ẹ so tàn wá jẹ, orò tí wọ́n fi ń fọ ìlú mọ́, tó jẹ́ pé wọ́n ní àwọn orò òun náà máa fi ń sin ajogun kúrò nílùú, àwọn iwin, àwọn ẹbọra láyé àtijọ́ tó bá ti ń trọ́bù wọ́n ti gbé orò wọ́n á fi sìn wọ́n gbogbo àwọn ẹ̀mí kẹ́mí. Nígbà tó yá wọ́n sọ pé orò wọn níṣe wọ́n fi ń pààyàn, wọ́n blackmail gbogbo history. But yet ìgbà tí àwa náà wá bẹ̀rẹ̀ sí ń padà sílé, àwa tí wọ́n bí sínú ẹ̀sìn àjèjì, tí a dẹ̀ mọ̀ àwa la ní knowledge yẹn ká lè fi help ara wa, because ẹni tó bí sínú ìṣẹ̀ṣe ò ka Bible, ẹni tí ò dẹ̀ ka Bible kí ló fẹ́ lọ lóun fẹ́ lọ kọ́ Greek, kí ló fẹ́ lọ kọ́ Latin fún? Àwa ni a ní passion tí a lọ kọ́ Greek, tí a lọ kọ́ Latin, torí pé a fẹ́ grow nínú ìmọ̀ tí wọ́n fún wa. Ṣùgbọ́n at the end of the day ó wá turn round pé a ní láti liberate àwọn èèyàn wa tó wà nínú bondage. Kí ni mo ń try láti sọ ni pé nígbà tí a wá ń dish out àwọn òótọ́, gbogbo àwọn pastor yín ló ní wọ́n ní àwọn ìwé yẹn, àwọn GO yín ní gbogbo ẹ̀, ṣùgbọ́n wọn ò kọ́ yín ní church, wọn ò kọ́ yín ní church because àwọn gan ti sọra wọn di Jésù, olùṣọ́ àgùntàn náà mi ni àwọn náà, wọ́n ti sọ yín di àgùntàn, wọn ò fẹ́ kẹ́ wà liberated. So àwọn kan wá ń sọ lábẹ́, ẹ jẹ́ ká gba ìkíní láàyè, ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè, ẹ jẹ́ ká gba peace tẹ́ni ká gbà láàyè, ká má túra wa sílẹ̀ nínú ìdí ọpọlọ. So ṣé kí àwọn èèyàn wa kan wá di dogman forever ni? Nígbà tí a bá sọ pé ká má sọ̀rọ̀, ká má debunk, ṣé kí àwọn èèyàn wa kan di dogman forever ni? Kí àwọn èèyàn wa máa pe ajá ní ọ̀bọ, kí wọ́n máa pe ajá ní ọ̀bọ. Mo kí gbogbo yín, ẹ má bínú, mi lè kí yín torí ọ̀rọ̀ tí mò ń sọ, mi dẹ̀ fẹ́ gbàgbé. Kí àwọn èèyàn wa kí wọ́n máa pe ajá, kán máa sọ pé ọ̀bọ lajá, kán ní ajá o, nígbà tó ń sọ fún yín pájá lọ̀bọ o, kí wọ́n dẹ̀ máa sọ pájá lọ̀bọ. Kí àwa generation ká má sọ pé ajá kì í ṣe ọ̀bọ. Pàtẹ́ wá ní ká gba peace ni o, pé peace ni kólúkálukú máa ṣe tiẹ̀. Safety náà ni nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí lórí ọ̀rọ̀ àwọn ọba wa, lórí ọ̀rọ̀ àwọn throne wa. Ọba nínú tradition wa, ìṣẹ̀ṣe wa ni ọba. Kí là ń sọ? Ara ìṣẹ̀ṣe wa òun ni ọba. Ẹ rí i pé nínú àṣà àti ìṣe wa kò sí ọba tó dé irú adé táwa ń dé. Ìran wo lẹ rí tó ń dé irú adé táwa ń dé? Ìran wo lẹ gbọ́ tó ń dé? Wọ́n ní Ọ̀rúnmìlà lo ọ̀pá ìlẹ̀kẹ̀, Ọlọ́wọ̀ lo ọ̀pá ìlẹ̀kẹ̀, Ọ̀rúnmìlà wọ bàtà idẹ,
ọlọ́wọ̀ dé bàtà ọlọ́wọ̀ náà wọ Ọ̀rúnmìlà wọ sálúbàtà idẹ ọlọ́wọ̀ wọ inú ìtàn Ifá ló wà ọlọ́wọ̀ wọ sálúbàtà idẹ ọlọ́wọ̀ wá ń wo bàbá ẹ̀ pé ọba lòun o gbogbo àwọn ọmọ Ọ̀rúnmìlà tó jẹ́ 16 wọ́n sọ pé wọ́n tẹríba fún bàbá wọn ọlọ́wọ̀ ní láíláí òun ò lè tẹríba fún bàbá òun torí pé òun wọ sálúbàtà idẹ bàbá òun wọ sálúbàtà idẹ history máa ń repeat ara ẹ̀ history ó máa ń repeat ara ẹ̀ tí history bá dẹ̀ ń repeat ara ẹ̀ tó dẹ̀ yẹ pé ayé ta wà ń sìn ayé social media la wà tí gbogbo ayé ń wò wá worldwide tí ẹ bá fẹ́ bà nǹkan jẹ́ lórí social media orí social media náà la máa ti tún ṣe o bẹ́ẹ̀ ni because ẹ bá lè bà nǹkan jẹ́ lórí social media táwọn nǹkan tó wá lè fẹ́ lọ tún ṣe ní kọ̀rọ̀ damage tẹ́ ti ṣe sórí social media ńkọ́ ṣé àwọn kan social ayé ìgbà kan wà newspaper Daily Times Nàìjíríà nìkan náà ti ń kà á ṣùgbọ́n ẹni tó bá fẹ́ máa ka Daily Times all over the world ń sìn á máa kà àbí kò ní kà á ó máa kà á náà ẹ bà nǹkan jẹ́ lórí social media ẹ wá ní kán máa tún ṣe ní kọ̀rọ̀ orí social media òun lẹ máa ti wá tẹ máa ti sọ̀sọ̀kúsọ tẹ máa ti sọ pé abọ rẹ̀ lọ ní ọmọ rẹ̀ náà ń jẹ nílé Ifẹ̀ wọn ò ń jọba nífẹ̀ẹ́ ẹ̀dẹ̀ wá ní ká má wá sórí social media ká sọ pé irọ́ o ọba náà ń jẹ nífẹ̀ẹ́ no orí social media lẹ́ máa ti sọ yẹn ńgbà tá a kéré nǹkan tó ń sọ fún wa ni pé ọ̀kànléríwó orúnmọlẹ̀ òun àwọn ló ní àpèrè tí Ọ̀ọ̀ni wà ẹni tó bá ti wá jẹ́ Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ òun ni 001 that is the 401 tá a kéré tá a bá ń ṣeré ìbílẹ̀ a máa júbà Ọ̀ọ̀ni bẹ́ẹ̀ ni èmi ṣeré ìbílẹ̀ kékeré a dẹ̀ máa júbà Ọ̀ọ̀ni tá a bá ń sọ pé ibà ìrẹ̀lẹ̀ yìí mo mọ́kọ́ rókò máa júbà Ọ̀ọ̀ni nálẹ̀ ibà orí ìkúnlẹ̀ láti ń kọ́ a dẹ̀ máa forí balẹ̀ yìí mo mọ́kọ́ rókò máa júbà Ọ̀ọ̀ni nálẹ̀ ibà ìrẹ̀lẹ̀ bí mo mọ́kọ́ rókò máa júbà Ọ̀ọ̀ni nálẹ̀ ibà ìrẹ̀lẹ̀ yìí mo mọ́kọ́ rókò máa júbà Ọ̀ọ̀ni nálẹ̀ kí ni mo ń try láti sọ ni pé kí àwọn kan wá fẹ́ change history yẹn tí wọn dẹ̀ mọ̀ pé it's an attack on the entire race for a selfish purpose ẹ dẹ̀ sọ pé káwọn kan keep silent pé àwọn yẹn ló fẹ́ da ìlú rú the throne that bring the whole race together throne tó bring gbogbo race together tí Ìjẹ̀bú bá fẹ́ sọ̀tọ̀ á padà síbẹ̀ bàbá Àwùjalè àná tó tiẹ̀ sọ pé Sudan làwọn ti wá ó pàpà sọ pé bàbá ó ní ẹni tó dé láti Sudan ó ló dé sífẹ̀ ó má rì nífẹ̀ imagine ṣe rí bẹ́ẹ̀ yẹn bó ṣe pé kò lágbolé ní Sudan nígbà tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́mọ Sudan ó ní olú ìwà ẹjọ́ olú ìwà ṣó nítumọ̀ lédè Sudan ẹjọ́ ẹ bèrè ṣé olú ìwà ṣó nítumọ̀ lédè Sudan dẹ̀ tí olú ìwà kankan bá wá dé láti Sudan ṣé common sense ò sọ yí pé torí pé orúkọ nìjánu ẹni mo wà ní UK ń sìn mò ń jẹ́ Tóyìn ẹjọ́ ṣé tí n bá padà wá dé báyìí ṣé ọmọ London ni mí ṣé ọmọ London ni mí ṣé kì í ṣọmọ káàárọ̀ àjíire ni mí so tí káṣẹ wá ní pé olú ìwà kan wá láti Sudan mo kàn fi ń sọ ni o ṣé kì í ṣe pé ayé àtijọ́ àwọn bàbá ńlá wa náà máa ń rìn wọ́n máa ń travel ṣé kì í ṣe pé ó padà wá lé bàbá ẹ̀ ni ṣebí gbogbo race nílé ayé orúkọ is for identification lórúkọ you have name ẹ má bínú pé mi lè kí gbogbo yín ẹ jọ̀ọ́ máa kí gbogbo àwọn tí n bá rántí tí n bá ṣe tán name is for identification orúkọ tẹ́ bá ń jẹ́ náà máa fi mọ̀ yín ní UK yìí yàtọ̀ sí general language general name tó jẹ́ orúkọ yín tí gbogbo ayé ń jẹ́ bí Elizabeth kankan táwọn òyìnbó bá ti dárúkọ wọn á sọ pé he is a Welshman tán bá dá orúkọ wọn á sọ fún yín pé he is an Irishman tán bá dá orúkọ wọn á ní he is an Englishman tán bá dá orúkọ ṣèbí mẹ́rin ni wọ́n Irish English Irish Scottish wọ́n á ní Scottish ló ti wá within United Kingdom ni mò ń sọ o there are some native names tó jẹ́ pé tẹ́ bá ti pè wọ́n á ní is a Scottish name ìṣèkí náà pè fún yín wọ́n á ní is a Scottish name then ní Europe again ẹ tún wá rí àwọn orúkọ kan tẹ́ bá pe orúkọ yẹn báyìí àwọn òyìnbó lè sọ fún yín wọ́n á ní German ló ti wá wọ́n á ní is a German but àwa àmọ̀ yàtọ̀ nínú wọn so kí ni orúkọ wà fún
orúkọ wà fún identification of each race. Àwọn Igbo olórúkọ tó jẹ́ identification fún wọn. Àwọn Hausa native name wọn kí wọ́n tó gba Islam wọ́n lórúkọ tó ń jẹ́ identification fún wọn. Àwọn Edo wọ́n ní orúkọ tí wọ́n ń jẹ́. Àwọn Calabar wọ́n lórúkọ tí wọ́n ń jẹ́. Bẹ́ẹ̀ náà làwa náà ṣe lórúkọ tá à ń jẹ́. Ẹjọ́ téèyàn kan bá wá ń jẹ́ Olúìwà káti ẹ̀ wá ní Olúìwà yẹn bóyá bàbá ńlá ẹ̀ lọ Sudan tó wá padà wá dé. Ẹjọ́ ṣèbí bàbá yẹn fún ọmọ yẹn ní orúkọ Olúìwà yẹn kó fi lè mọ ibi tó ti kúrò ní. Àbí? So the same thing náà pẹ̀lú Odùduwà. Mi ò sọ pé bàbá wa Odùduwà ó wá láti Mẹ́kà o. Káti ẹ̀ wá sọ pé bàbá wa Odùduwà ká ló jagun lọ láyé àtijọ́. Àwọn bàbá wa náà ń travel. Ó wà nù Ọ̀rúnmìlà rìn gan. Òrìṣà ńlá gbogbo wọn ló ń travel. Omi sọ pé orin kan wà tá a máa ń kọ ní church, orin kórin ni. Mi ò dé ibi tí ìran mi ò dé rí o, n ó la àgbáyé já, orin kórin gbà ní. Torí pé o mọ history ẹ, o mọ̀ pé àwọn baba ńlá ẹ náà ti rìn láyé àtijọ́ rí. In their days, àwọn náà ń rìn káàkiri. Wọ́n ti la àgbáyé já. Yes, wọ́n rí àwọn artifact kan ní Amẹ́ríkà. Wọ́n rí artifact yẹn bíi tàtó ẹ̀wọ̀n pé mi ò ṣe program mi mọ̀ pé mo máa pẹ́ bí eléyìí, pé tí wọ́n fẹ́ ṣe teaching mo máa ń mú àwọn kìíní jáde. Artifact yẹn ó ti wà bí 30 years ago 30,000 years ago ni àwọn artifact yẹn. Ìgbà tí wọ́n wo artifact yẹn wọ́n wo àwọn artifact kan ní Ọ̀ṣun Òṣogbo ó jẹ́ the same thing. The same writing tó wà ní Ọ̀ṣun Òṣogbo ṣẹ́wọ̀n káwọn bàbá wa ní writing láyé àtijọ́ òun náà ni wọ́n rí lára àwọn artifact yẹn. Kí lẹ rò pé àwọn òyìnbó torí wá bẹ̀rẹ̀ sí celebrate ìṣẹ̀ṣe yín? Evidence ni. So kí ni mo try láti sọ ni pé so àwọn òyìnbó dẹ̀ conclude pé ó possible pé àwọn bàbá ńlá wa ti wá sí area yẹn rí in the olden days tí wọ́n mọ àwọn ère yẹn síbẹ̀. Because this exact writing tí wọ́n rí ní Ọ̀ṣun Òṣogbo òun náà ni wọ́n rí bẹ̀. But a kì í ṣe research. So torí bẹ́ẹ̀ ńkọ́ o mọ history ẹ òun ló ṣẹ̀ṣẹ̀ ń kọrin pé o lọ síbi tí ìran ẹ ò dé rí o la àgbáyé já. O ṣẹ̀ṣẹ̀ wá lọ ń larí mọ́ kinní kan la àgbáyé já ó sì rí ọmọ rìn ó dé ibi tí ìran mi ò lè rí o là Olúwa o mú mi làgbáyé já mú mi làgbáyé já mú mi làgbáyé já Jésù já mú mi làgbáyé já mú mi làgbáyé já mú mi làgbáyé já mú mi làgbáyé já mú mi là. But àwọn bàbá ńlá ẹ ti lọ bẹ̀ rí. Àwọn bàbá ńlá ẹ ti làgbáyé já. So orin tó ṣe ń kọ pé ibi tí ìran ẹ ò dé rí yẹn ìran ẹ ti débẹ̀ rí. That is why wọ́n fi rí ipa yẹn bẹ̀. Nígbà yẹn mi ì tí mọ̀ pé mo máa ṣe tí mo sì ń ṣe ìwádìí nígbà yẹn ká ní mo mọ̀ àti pé àwọn fóònù mo ti lose àwọn fóònù. Bọ̀bọ́ yẹn ṣe teaching. Ṣé ẹ rí aṣọ tí àwọn bàbá jagunjagun wá fi ń jà yìí? Wọ́n rí àwọn kan ní India ní 3,500 years ago wọ́n dẹ̀ rí aṣọ yẹn bẹ̀ ní India. So which means pé àwọn bàbá ńlá yín rì débẹ̀ ni because aṣọ yẹn is peculiar to your race. Àwọn India ò kì í lò. Torí pé ẹ̀ débi tí ìran yín ò dé rí. Ẹ mọ history yín mọ́. Wọ́n ti control yín. Wọ́n ti tàn yín. Wọ́n sọ pé ọmọ Ádámù àti Éfà ni yín. Wọn ò jẹ́ kẹ́ mọ̀ anything. Wọ́n dẹ̀ ti control yín pé anything nínú ìwé tá a kọ fún yín ẹ gbọ́dọ̀ gbà mọ́. Then your oral tradition ìtàn ìṣẹ̀dálẹ̀ yín táwọn bàbá ti yín fi sílẹ̀ pé this is who we are. Wọ́n ní kẹ́ má gbàgbọ́ wọn pé ìtàn tí ò wá kàn yín lẹ́sẹ̀ tí ò kàn yín lọ́wọ́ àwọn tẹ́ ẹ̀ mọ̀ rí ìtàn tó ṣẹ̀ṣẹ̀ wá pa fún yín tí ò bá DNA yín mu wọ́n lòun ní kẹ́ máa celebrate. Kí ni mo ń try láti sọ ni pé ẹ dẹ̀ ní ká dákẹ́ ká gba àlàáfíà láyè ká má debunk. Báwo la ṣe ní debunk? À debunk o èmi ò dá lúrú mi ò dẹ̀ dá wàhálà lẹ̀ láàrin Aláàfin Ọ̀wádé àti bàbá Onírìṣà mi ò ń dá wàhálà láàrin ọba. Ìjọ tí bàbá mi Onírìṣà tí wọ́n ṣe nǹkan tí mi ò like mo ṣe show fún wọn gbogbo ẹni tó bá ń wò mí. Ìgbà tí ọ̀rọ̀ ọlọ́jọ́ festival ṣẹlẹ̀ no before ọlọ́jọ́ festival ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn Ọba Lẹ́sùn àti bàbá Ọ̀ní mo ṣe show mo sọ fún bàbá pé bàbá disappoint wa àwọn diaspora wọ́n sọ yí pé ẹ disappoint wa o bàbá àpèrè tẹ wà lẹ́ni tó fi yẹ yín tẹ fi ń lọ kiri tẹ dé Brazil tí president Brazil wá ẹ̀yin kọ́ lẹ ṣiṣẹ́ ẹ̀ o
ẹ̀yin kọ́ lẹ ṣeṣẹ́ ẹ̀. Àwọn oníṣẹ̀ṣe, àwọn bàbá wa tí wọ́n kó lẹ́rú tó dé Brazil, tí wọn ò pàṣẹ ṣe, tí wọn ò pàlànà dà, tí wọ́n lo agbára ìṣẹ̀ǹbáyé làwọn òyìnbó kó jẹ, tán bẹ̀rẹ̀ sí ń gba ìṣẹ̀ṣe. Mo ti ṣe program rí bí àwọn ṣègbàṣẹ̀ṣe ní Brazil, mo lè padà wá tún ṣe. Ńgbà tán láwọn bàbá wa dé, irọ́ ni wọ́n máa ń pa fún wa. 14th century, 16th century la dé Brazil, kò ń ṣe 14. 16th century la dé Brazil. Àwọn Portuguese wá sọ́yọ́ ilé ní 16th century. Àwọn bàbá wa tó kọ́kọ́ dé Brazil, ṣe àwọn pé time yẹn àwọn Portuguese yẹn ń gba Brazil ni. Àwọn aboriginal Brazil wọ́n fẹ́ fi agbára ìṣẹ̀báyé wọn, wọ́n fẹ́ fi bá àwọn Portuguese jà. Àwọn bàbá wa wá fi èṣù ọlá ìlú tó sọ tó tẹ 8 yìí, òun náà wá fi help àwọn Portuguese. Ìdí nìyẹn táwọn Portuguese fi wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ìṣẹ̀ṣe. Ẹ rí i pé àwọn èèyàn tó kó lẹ́rú lọ sí Brazil, ẹ rí i pé wọn ò change orúkọ wọn. Orúkọ ìbílẹ̀ wọn náà ń pass onto one generation to another, one generation to another, one generation to another. Òun náà ṣe wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ìṣẹ̀ṣe. Since 16th century làwọn Portuguese ti ń kọ́ ìṣẹ̀ṣe. Ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ìṣẹ̀ṣe yín. Ìṣẹ̀ṣe tí wọ́n lẹ́yìn tí ẹ dán ìṣẹ̀ wá gbé Bíbélì wá fẹ̀yìn, kẹ́yìn gbàgbé titi yín. Òyìnbó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ ti yín lọ. Wọ́n ń pass ẹ̀ sí ọmọ wọn láti ìran kan dé ìran kan, láti ìran kan dé ìran kan. Nígbà tó di 18th century wọ́n gbé Bíbélì fẹ̀yìn pé kẹ́yìn má kọ́ titi yín yẹn táwọn ń kọ́. Ṣé kìí ṣe pàṣípàrọ̀ nìyẹn? Àbí ṣe pàṣípàrọ̀ nìyẹn? Pàṣípàrọ̀ ni now. Pàṣípàrọ̀ ni. Mo wá sọ fún bàbá onírìṣà pé bàbá ń gbà tẹ́ dé Brazil, ẹ wo bí torí President Lula oníṣẹ̀ṣe ni ìyàwó ẹ̀. Bàbá ńlá ìyàwó President Lula, àwọn bàbá ńlá ẹ̀ ti gbàṣẹ̀ṣe tipẹ́tipẹ́. Ìyàwó President Lula ló fa President Lula sínú ìṣẹ̀ṣe torí kátólíìkì lòun, ṣùgbọ́n ìyàwó ẹ̀ ọmọ oníṣẹ̀ṣe ni, ọmọ ọlọ́ṣun ni wọ́n. Mo wá sọ fún bàbá pé ẹ wo ọ̀nà, ẹ wo iyì tán fún yín. Tó bá jẹ́ pé àwọn bàbá wa, àwọn oníṣẹ̀ṣe ló ṣeṣẹ́ yìí, kò ń ṣe Christian, kò ń ṣe Muslim. Àpèrè tẹ́ wà lẹ́ni tí gbogbo wa ń sọ pé bàbá, àwọn ẹlẹ́bọ yìí, àwọn ló dàpèrè ilẹ̀. Bàbá onírìṣà dẹ̀ ṣe nǹkan tó wú wa lórí nígbà tó di ọdún ọlọ́jọ́. Bàbá ní àwọn bẹ gbogbo wa ká má bínú. Ẹ jọ kí ló jù bẹ́ẹ̀ lọ? Kí ló jù bẹ́ẹ̀ lọ? Ẹ̀yin tá bá jọ wà ní group ńgbà yẹn pátá wà ní Clubhouse, táwọn kan láwọn ò gba apology yẹn. Mo ní ẹni tí ò bá ti gba apology kó jáde kó lọ ṣe ṣòfò. Kí lẹ tún fẹ́ gbà? Ní ṣe fídíò, ó dùn mí. Fídíò yẹn ṣì máa wà lórí Google account mi torí pé mo save fídíò yẹn. Ní bẹ gbogbo wa ọlọ́jọ́ festival ṣe 2024. Ní sọ pé bàbá ní mo bẹ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tó wà ní diaspora, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe níbi kíbi tẹ́ bá wà, lórí nǹkan tó ṣẹlẹ̀ pé kí ìfẹ́ kò lè yé gbogbo yín o, torí kí peace àbí nǹkan kan kó lè jọba nífẹ̀ẹ́ ni o, pé ká má bínú. Bàbá ọba lẹ́sùn náà tún jáde pé ká má bínú, pé bàbá Ọọ̀ni ò jẹ́ bú àwọn o, pé èèwọ̀ ni o, wípé kò lè yé wa. A dẹ̀ gbà bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, nǹkan tí mo try láti sọ ni pé so tẹ bá wá sọ pé bóyá àwa ń dá wàhálà, kò ṣe nígbà tá a lè ṣe ṣó fún bàbá Ọọ̀ni. But bá ṣe máa bá wọn sọ̀rọ̀, a bá wọn sọ̀rọ̀ bíi bàbá náà ni, kì í ṣe pé kakàn dé kí n bàbá mi ò ká sọ pé Adéyẹyè ṣọ́ra ṣé ìwọ ló ń yájú sáwọn onílẹ̀ kí wọ́n máa sọ̀rọ̀ àlùfàǹṣá. No, mo sọ bàbá wa lẹ jẹ́, nǹkan báyìí làwọn ọmọ yìí ò fẹ́. Bàbá dẹ̀ gbọ́. Ẹ wò jọ́sí kan, ọjọ́ birthday bàbá, tí wọ́n wá ń kọ orin kan ní Palace pé mo dúró lé Crystal Pata, ara àwọn tó ń bá wọn yàn. Ilé mi ràn yíyan rìn ló jẹ́ mo dúró lé Crystal Pata, ayérayé ilé mi yàn. Mo sọ fún bàbá pé bàbá ẹ má jẹ́ kán kọ orin yẹn lẹ́gbẹ̀ẹ́ yín mọ́, ẹ má dẹ̀ bá wọn kọ orin yẹn mọ́. Mo ṣe fídíò, mo dẹ̀ ṣe. Àwọn kan ní kò mi lè understand, mo ní mo understand torí mo ṣe research lórí Christianity. Nígbà táwọn òyìnbó ń develop Christianity, the Christianity of this generation tó ń ṣe, táwọn Jesuit ṣe ní Vatican, wọ́n ṣe fún conquering ni, láti conquer ni àwọn òyìnbó fẹ́ ṣe torí wọ́n ń wọ religion, wọ́n ń wọ government náà fẹ́ ṣe. Àwọn orin kan wà táwọn òyìnbó compose tó yẹ pé tí foreigner bá wọn kọ, ayé foreigner yẹn máa bàjẹ́ ni, àwọn ló máa lọ sókè.
òyìnbó kọ́ ni Jésù tán gbé wá, Jesus ṣebí òyìnbó ni. Wọ́n dẹ̀ sọ pé òun ni àpáta. Wọ́n wá sọ pé ilẹ̀ mìíràn, then gbogbo àwọn òrìṣà, àwọn baba ńlá yín, Ọbàtálá ni, Ògún ni, Ọya ni, Odùduwà ni, wọ́n ní iyanrìn ní gbogbo wọn. Ọ̀rà ni, òrìṣà oko ni, gbogbo wọn and so on. Ọ̀rúnmìlà, wọ́n ní iyanrìn ni. Àwọn òrìṣà yìí ló dẹ̀ ṣẹ̀ wá sílẹ̀. So ńgbà tá a bá wá ń sọ pé iyanrìn làwọn baba ńlá wa, ṣẹ́wọ̀n kára wa là ń bú, because we are their 99% DNA. Maybe you don't know. You carry the DNA of your forefather. Like I used to say, ńgbà tá a wà ní church tá a máa sọ pé ọmọ Jésù ni wá, bá ṣe jọ́ ọmọ Jésù tó, a ní DNA Jésù. Even ńgbà tí wọ́n lóyún wa, wọ́n máa gbé wa lọ sí church. Níjọ́ tó ń bí wa ní ọjọ́ tó máa fún pásítọ̀ máa ṣèkómọ fún wa, 40 days wọ́n kó wa lọ ṣọ́ọ̀ṣì. Ọmọ rere ni yóò jẹ́, ọmọ tàbí níjọ aládùúrà, ọmọ rere ni yóò jẹ́, ọmọ rere ni yóò jẹ́ o, ọmọ tàbí níjọ CAC, ọmọ rere ni yóò jẹ́. Kí ni mo ń try láti sọ ni pé pẹ̀lú gbogbo ẹ̀ náà tí wọ́n delicate wa fún Jésù, ẹ jọ̀ọ́ DNA ta ni mo ní? Ṣé mo ní DNA Jésù? Ṣó ṣèǹjì DNA mi? Ṣó ṣèǹjì DNA mi? Wọ́n ṣe DNA mi nígbà igba, kì í ṣe DNA baba ńlá mi ló máa wà lára mi ni. Ṣé DNA Jésù wà lára mi? Ṣé DNA Jésù ṣó wà lára mi ni? Ṣó wà lára mi ni? Àwọn nǹkan tó mú mi wálé, DNA research wà lára ẹ̀. Mo ní ọmọ kan tí mo máa ń kọ́ lẹ́kọ̀ọ́ ńgbà kan. Èmi ni mo change orúkọ ẹ̀ sí Adéwálé. Ìgbà tó ṣe DNA ẹ̀, ńgbà tí DNA, ó lẹ́ bá fi hàn káwọn bàbá wa rìn láyé àtijọ́ o. Pharaoh Ramsey II the Great. Ṣé mọ̀ pé ilẹ̀ káàárọ̀ ajíire wa náà ti rí DNA ẹ̀? Ibẹ̀ náà ní DNA ẹ̀ ti rìn lọ. Kò ṣe pé bẹ́ẹ̀ ló ti wá, because a máa ń rí dínkù ara wa. DNA ẹ̀ ó originate from one of the Yoruba people of your Nigeria and Benin Republic. Originate náà pé wọn ò sọ pé DNA ti wá láti bẹ̀. So which is because láyé àtijọ́ ńgbà tó ń kọ́ńkà abẹ yẹn, one of our father was there and ruled the place. And I'm telling you today, this guy is from Owu. He's an Owu prince. Owu prince. So tó bá ṣe the Olówu, ọmọ Ọbàtálá ni Olówu. So see DNA, one of the ruler of ancient Egypt, tó bá wà lára Owu, which means pé ìran Ọbàtálá kan ó ti rule ancient Egypt rí. Kì í ṣe pé kẹ́ máa rí dínkù ara yín pé láti Egypt o, òun l'Ọbàtálá ti wá. No, ẹ̀ ń jára wọ ara yín ni. Ẹ ti ń lò ara yín fún foreign ideology. Because wọ́n sọ pé DNA yẹn ń rìn, ancestral DNA yẹn ó kúrò láti West Africa. But ẹ̀yin sì wá ń sọ pé torí pé ẹ fẹ́ upgrade ara yín, ẹ wá ń sọ pé kíní ẹ believe nínú ara yín mọ́, torí pé wọ́n ti fi religion, wọ́n ti fi kó ọpọlọ yín. Kò jẹ́ kí ẹ ní nǹkan tí yín, kò jẹ́ kó jẹ́ iyì fún yín, tó dẹ̀ yẹ kó jẹ́ pride yín. Ṣé mo ń sí pé Olówu sí direct descendant Ọbàtálá ni? So an Owu prince, unfortunately I've lost contact with him, but I will still look for him. America ló ń gbé. So nǹkan tí mo dá láti sọ ni pé he has ancestral DNA of Pharaoh Ramsey II the Great. Gbogbo aládé gbọ́ pé wọ́n sọ pé àwọn Olówu pé jagunjagun ni wọ́n in those days. So definitely tí Prince Owu tó bá ní DNA pẹ̀lú an ancient ruler Egypt, which means pé ìran Ọbàtálá ni. Ìran Ọbàtálá ni ancient ruler yẹn. So kí là ń try láti sọ ni pé tí a bá bẹ̀rẹ̀ sí ní máa educate ara wa bẹ́ẹ̀ yẹn, ẹ jọ ṣáà ní sí nínú kíní ọpọlọ. Ǹjẹ́ a máa ṣẹ́mọ̀? Torí nǹkan tí wọ́n fi ẹ̀sìn ṣe ni pé wọ́n fi key moral standard wa. Wọn ò fẹ́ ká jọra wa lójú, wọn ò fẹ́ ká bẹ̀rẹ̀ sí ríra wa. Tó bá jẹ́ oníṣẹ̀ṣe, kó máa wọlẹ̀, kó má tiẹ̀ lè post pé kó má lè fògún boast, kó má lè fi Ṣàngó boast, kó má lè fi Ọbàtálá boast. That's the planning, programming tí òyìnbó ṣe fún wa nìyẹn.
program yẹn ni pé ká má lè fi ìṣẹ̀ṣe wa ká má lè fi yangàn, ká máa fi ìṣẹ̀ṣe ìlú onílùú ká máa fi yangàn. So the same thing náà ni pé ilẹ̀ káàárọ̀ àjíire ò ní dàrú, but ẹni tó bá fẹ́ anybody tó bá ti attack Ifẹ̀ ó fẹ́ dalẹ̀ káàárọ̀ àjíire, that is my own. Ìwọ anybody tó bá wà lórí social media or bí ò sí lórí social media tó bá ti attack Ilé Ifẹ̀ tí gbogbo ilẹ̀ káàárọ̀ àjíire kà sí orírun, ẹnìyẹn ló fẹ́ dalẹ̀ rú, kò ń ṣe àwa táwa ń sọ pé ẹ má bà Orísun jẹ́, kò ń ṣàwa la fẹ́ dalẹ̀ rú, kò ń ṣe àwa ni ò gbà láfíà láyè, because ìjọ tí Ifẹ̀ bá ti crash, that is the end of the race. I'm telling you the truth. Àwọn race kan ti wà rí tẹ́ ẹ gbọ́ tán wọn mọ́lẹ̀ ní. Babylon was a great nation. Ṣé gbọ́ Babylon mọ́? Assyria, so many great nations lẹ́nìí wọ́n ti collapse. Tó bá fẹ́ bring ìran down, òkè pátápátá ni wọ́n máa ti lọ dàrú. Àwọn bàbá ńlá wa wọ́n ti ní bọ́n ṣe tó, wọ́n ti tó ìran wọn, wọ́n ti tó leadership wọn. Kí Olówu ṣẹ̀ṣẹ̀ sọ pé òun fẹ́ lọ máa dupò Ọ̀ọ̀ni nífẹ̀ẹ́, tọ́lọ́lùwò ló bẹ̀rẹ̀ rádaràda yẹn. Olúwo sọ bí some years ago, ó ní kí gbogbo ọmọ Ìwó mọ̀ pé Olúwo lè lọ jọba nífẹ̀ẹ́. Kí Olówu kóun náà fẹ́ lọ jẹ Ọ̀ọ̀ni, kí Aláké lóun fẹ́ lọ jẹ Ọ̀ọ̀ni, kálákétu lóun fẹ́ lọ jẹ Ọ̀ọ̀ni. Ẹjọ́ ṣé ilẹ̀ káàárọ̀ àjíire ò ní collapse? Ṣé kò ní collapse? Then number 2, mọ nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe, because ó ti ní àwọn tó gbọ́dọ̀ jókòó sórí àpèrè yẹn. Mò ń bá àbúrò mi kan sọ̀rọ̀, ó wá ń sọ fún mi pé bàbá tó tẹ ìlú dó, ẹni tí ò bá jẹ́ ọmọ ìlú yẹn kò lè débi tí wọ́n sin bàbá yẹn sí. Tó bá débẹ̀ báyìí nǹkan burúkú ló máa ṣẹlẹ̀ sí straight. Àjèjì ò gbọ́dọ̀ débẹ̀. If you don't have the blood of the land, o ò gbọ́dọ̀ débẹ̀. Ìgbà kan wà wọ́n ń ṣe nǹkan kan, ọ̀nkú mi, torí pé ọmọ wọn yẹn kò gbọ́ràn sí wọn lẹ́nu, omi yẹn ọmọ àlè kì í mu, so ọ̀nkú mi ní kán fún ọmọ òun mu. Bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n fún ibi apolé tí àwọn bàbá wa kọ́kọ́ dé sí ni wọ́n ti máa ń ṣe ọdún yẹn. Ọ̀nkú mi yẹn ó wá ní kán fún ọmọ òun ní omi alálẹ̀ yẹn mu, omi yẹn orí àpáta yẹn ló wà, pé kán fún mu. Ìgbà tán fún ọmọ yẹn lómi mu tí ò sí nǹkan kan tó ṣe, ó ní omi ní bàbá ẹ̀ ó kàn yọ ọmọ àlè ni. Ṣé ti mọ̀ báwọn youth ayé ìsìn ṣe ń ṣe? So àwọn tradition kan wà tó jẹ́ pé you don't tamper with it. When you tamper with it, there going to be a lot of chaos. And that is why, from the experience, from history, from research, pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀, àwọn tó wá indoctrinate wa pẹ̀lú religion, wọ́n fẹ́ destroy wa ni. Wọ́n fẹ́ break tradition wa ni. But wọ́n keep tradition wọn bí nǹkan tí mò ń sọ. Ọba England, ṣé mọ̀ pé King James ló kọ́kọ́ wá jẹ ọba ní Britain? Ṣé mọ̀ pé Scottish náà ti ń jọba tẹ́lẹ̀? Kí ni ìdí tó ṣe jẹ́ pé tó bá sì fẹ́ jọba ní England, wọ́n sì máa lọ gbé òkúta táwọn bàbá wọn ti fi jókòó ní Scotland, tó máa gbé fọ́ba England jókòó. Tọ́ba England bá tún parí coronation, ó tún máa padà lọ Scotland. Ó máa lọ síbi ọba àkọ́kọ́. Kí nìdí? Kí ni reason? Àwọn pa tradition tiwọn mọ́. Wọ́n wá sọ pé kẹ́yìn wà brainwash, kẹ́ wá da tradition ti yín rú. So táwa bá wá jáde ta sọ fún yín pé it should not be that, ẹ wá ní pé a fẹ́ da nǹkan rú. Eléyìí ń ṣe pé àgbà láfíà láàyè. If things go the way it is, kò sẹ́ni tó máa sọ̀rọ̀. But when things is not right, some people will speak. When sin is not right, àwọn èèyàn á sọ̀rọ̀. Nínú Bible, ìgbà tí nǹkan right ní Israel, Jeremiah sọ̀rọ̀, Nehemiah sọ̀rọ̀, Daniel àbí wọn sọ̀rọ̀, Amos gbogbo àbí àkápú wọn sọ̀rọ̀. Ṣé wọn sọ̀rọ̀ ni? Bó ti ẹ̀ jẹ́ pé ìtàn náà ò kàn wá. Ṣé wọn sọ̀rọ̀? Bó mo máa ń sọ pé ẹ̀kọ́ pọ̀ nínú Bible, sọ pé mo máa padà sórí teaching mi. Old Testament yẹn dẹ̀ mo fẹ́ fi liberate yín. Yes, inú ẹ̀ máa ti máa bring example jáde fún yín. Ṣé wọn sọ̀rọ̀ ni? Jeremiah sọ̀rọ̀, ṣé gbogbo wọn ò sọ̀rọ̀ ni? Nígbà tí nǹkan ò right.
when things is wrong ṣé wọn ò sọ̀rọ̀ ni ìgbà tí wọ́n ná wó di Jerusalem tí gbogbo àwọn tó ń gbé ní Israel tí wọn ò tiẹ̀ rí àwọn tó wà ní exile ló wò pé kò right àwọn Zerubbabel Nehemiah they were in exile and they were thinking about their home same way àwa náà wà ní exile à ń ronú nípa ilé bàbá wa àwọn míì á ní ẹ padà sílé tó bá jẹ́ pé a jáde ó lè má yé wa ìgbà tá a jáde òun ni gbogbo wa náà ojú gbogbo wa bẹ̀rẹ̀ sí ní là tá a dẹ̀ ní láti liberate àwọn tó wà nílé Ọlọ́run tó mú àwa náà kúrò nílé ó ní nǹkan tó fi ṣe àwọn kan á ní kí làwọn òòṣà ń wò táwọn bàbá wa yẹn tán fi lọ ṣẹrú ẹ jọ̀ọ́ kí ni àwọn God of Israel ń wò gbà táwọn Israel náà lọ ṣẹrú ní Egypt ṣèbí wọ́n ní fún ògo Yahweh ni fún ògo àwọn alálẹ̀ náà níbi tó lè ní táwọn bàbá wa ò bá lọ ṣẹrú àwọn tó lọ tí wọ́n dìṣẹ̀ṣe mú yẹn tí àwọn yẹn bá gba Islam wọ́n máa di terrorist ṣé ẹ gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lo agbésùnmọ̀mí kí n má lo òyìnbó yẹn àwọn tó yẹ pé nínú ìyà nínú ìṣẹ́ wọ́n kúrò ńlé wọ́n dìṣẹ̀ṣe mú pọnmọrọmọrọ báyìí táwọn yẹn bá wà ńlé tó ń gba ìsìlámù ẹ mọ̀ ṣé mọ̀ pé the same thing náà ni bóyá wọ́n á ti di agbésùnmọ̀mí yes Olódùmarè wá fi àyè gbà wọ́n láti kúrò wọ́n wá lọ tọ̀ mọ́lẹ̀ ìṣẹ̀ṣe káàkiri ọlá ìṣẹ̀ṣe wá kárí ayé báyìí ìṣẹ̀ṣe ti gba ayé o ọ̀gbẹ̀rì ti mọ̀ ọ̀gbẹ̀rì ò kàn lè sọ fún wọn ní ṣọ́ọ̀ṣì pé ìṣẹ̀ṣe ti gba ayé ọ̀gbẹ̀rì ò lè sọ ní mọ́ṣáláṣí pé ìṣẹ̀ṣe ti gba ayé ṣùgbọ́n ìṣẹ̀ṣe ti gba ayé ìgbà tó Ọ̀rúnmìlà sọ pé Ifá ń gba ayé ọ̀gbẹ̀rì ò mọ̀ kò tíì sí íńtánẹ́ẹ̀tì ìṣẹ̀ṣe ti gba ayé ọ̀gbẹ̀rì ti mọ̀ báyìí ẹ̀rù wá ń ba ọ̀gbẹ̀rì torí pé irọ́ tí wọ́n pa ó ti di àgúnmu òwò fún wọn ṣùgbọ́n kí l'Ọ̀rúnmìlà sọ ó ní lẹ́yìn òkùnkùn biribiribiribiribiribiri ìmọ́lẹ̀ á tàn tí irọ́ bá sá lógún ọdún kí ló sọ òótọ́ máa padà lè bá so mo máa ń sọ kinní kan mo ní ẹ̀kọ́ pọ̀ nínú Bible Bíbélì sọ pé the spirit of Elijah will come back to restore Aquarius age wà Aquarius age ní 2000 years táwọn èèyàn fi go astray a ti wà ní age of reconciliation that spirit Elijah ló ń kọ sínú Bible but ẹ bá lọ wo Aramaic is Elijah that spirit of Elijah tó ń padà bọ̀ ó máa reconcile àwọn ọmọ padà sọ́dọ̀ bàbá wọn that is the reason why tí gbogbo wa fi ń padà sílé ó ti wà geset yes so kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe mo mọ sọ fáwọn òyìnbó wa tó ń bá sọ pé kí n wá wo nǹkan tá a fa kan sọ ni mo ní ẹ má máa jẹ́ kó dùn yín for over 200 years àwọn bàbá wọn ti sọ kò ní effect because tó bá ní effect irú àwa wọ̀nyí àní jí lójú oorun ẹ mọ̀ pé àgékù ejò a máa joró ni àgékù ejò ni wọ́n ẹ ignore wọn ẹ jẹ́ káwa focus lórí nǹkan tá à ń ṣe so kí là ń gbìyànjú láti sọ ni pé conclusion mi láti ìbẹ̀rẹ̀ dé òpin ni pé tí anybody mo tún sọ lẹ́ẹ̀kẹta anybody nílẹ̀ káàárọ̀ oòjíire no matter your status tó o bá ti ń gbógun ti ibi tí wọ́n pè lórírun tẹ́ ń sọ pé bẹ́ẹ̀ kì í ṣe orírun mọ́ wípé bẹ́ẹ̀ ò tí ì ju 150 years old ọ̀tá ìran ọ̀tá gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire ni onítọ̀hún kò sí sentiment and anybody tó bá ní ẹ̀jẹ̀ ọmọ ọkọ tó bá lè sọ̀rọ̀ you should come out and tell them pé kò rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ forí tẹ̀lẹ̀ because ìjọ́ tí Ilé Ifẹ̀ bá ti crash that is going to be the end of the race òótọ́ lẹ gbọ́ your race will be conquered kì í ṣe èpè race yìí máa wà conquered àpèrè yẹn ìjọ́ tó bá ti ṣubú that is the end of the race bẹ́ẹ̀ ni àpèrè yẹn tó bá ti di tí ò jẹ́ pé wọn ò lè keep torí pé ṣe mọ̀ pé tí new person bá dé ń sìn báwo ló yẹ fẹ́ keep tradition and that's what nǹkan tó ń hold tó jẹ́ strength àpèrè nìyẹn and when the tradition is lost the entire race is gone. àpèrè mo máa ń sọ lẹ́yìn ìgbà táwọn kan sọ pé kò wọ́n fọ́ba mọ́ ara nǹkan tí ò tí jẹ́ kí wọ́n rí wa múlẹ̀ ní ọba tí wọ́n ti gbà ṣe mọ̀ pé ìlú eléǹpé tó ń sọ láyé àtijọ́ ṣe mọ̀ pé emir ló wà ń bẹ̀ báyìí wọ́n dẹ̀ lọ́mọ ọrọ̀ àfẹ́ ní eléǹpé gbogbo àwọn ibi tó ń pè ní bàrùbá yẹn elédùwé ẹjọ́ ṣé orúkọ Ìgbò ló lédùwé àbẹ́ ẹ̀ mọ̀ pé àwọn tó ń jẹ́ bí orúkọ yẹn láyé àtijọ́ orúkọ ìran yín ni wọ́n ṣùgbọ́n lẹ́ni kò sélédùwé mọ́ o emir ló wà ń bẹ̀ lẹ́ni o
Ìlọrin emir ló wà ń bẹ̀ o. Èní lẹ̀ ń wò. Ìgbọ́n tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wo àwọn ọba tó wà ń bẹ̀ ń sìn tó ń borí, ẹ ronú pé àwọn tó gbé ẹ̀sìn wá fáwọn bàbá yín láyé àtijọ́ táwọn bàbá yín gbà tira, àwọn ló padà overthrow gọ́ọ̀mẹ̀ntì, tó padà gbàjọba lọ́wọ́ àwọn bàbá yín, tó padà take over. And wọ́n ní ọká bímọ ó bí oró ni. Àwọn ọmọ wọn wà láàrin yín. They still have the ambition láti take over ilẹ̀ yín. And ibi tí wọ́n dẹ̀ mọ̀ pé ó easy àti tán bá ti lè ba Ilé Ifẹ̀ jẹ́, gbogbo ẹ̀yin tó kù ẹ ti finish. Wọn ò dẹ̀ lè, kò ní ṣeé ṣe fún wọn lágbára Elédùmarè, torí pé àwọn ọ̀kànléríwo orúmọlẹ̀ àwọn ló ní ibẹ̀. Ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ náà a gbọ́dọ̀ protect nǹkan ta ní. Bí nǹkan tí mò ń sọ, èmi ò kórìíra Ọ̀yọ́, and I keep saying it. Ayọ̀ tèmi ni pé kí Ọ̀yọ́ padà grow. Gbogbo lámbà tí wọ́n ti kó sórí àwọn Ọ̀yọ́ tán ti fi tán àwọn Ọ̀yọ́ jẹ, tán fi sọ àwọn Ọ̀yọ́, tán fi reduce Ọ̀yọ́ tó nǹkan tó Ọ̀yọ́ dà léni, inú tèmi ò dùn. Ó fún mi ní heartbreak. Mi ìdẹ̀ lè hold ẹ̀. Ìgbà míì mo máa ń dùn mí lọ́kàn mi pé Ọ̀yọ́, gbogbo nǹkan tá a gbọ́ léni Ọ̀yọ́ ò máa jẹ́, kò máa jẹ́ nǹkan kan. But later mo wá rí i pé wọ́n àbí 200 years ago náà ti reprogram àwọn Ọ̀yọ́ gan fúnra wọn. Ìjọ tó bá reprogram níyàn kọ́ láyé mi máa bàjẹ́. Yes, wọ́n ti reduce sí yín tó nothing nígbà tí Aláàfin ti lọ wé orí, tí wọ́n ti mislead Aláàfin, tí wọ́n ò ti tí àwọn bíi Ṣàngó gangan ti wọlẹ̀ sí, tí wọ́n replace ẹ̀ pẹ̀lú shrine. So that spirituality will continue to drop. A máa drop gradually ni. Aláàfin kan lè máa tanra ẹ̀ jẹ pé Ṣàngó l'Aláàfin, kò ṣọ́ nǹkan kan. Mo sorry, ẹ má bínú o, kò ṣọ́ pé èèyàn tanra ẹ̀ jẹ ni. Òun ni mo ṣe sọ, àwọn ọmọ Ọ̀yọ́ kan ṣépè fún mi pé advice mi f'Aláàfin ni pé ibikíbi tí Ṣàngó wọlẹ̀ sí, ẹ lọ síbẹ̀, kẹ́ lọ bẹ̀rẹ̀ kẹ́ lọ renew. Ibẹ̀ ni tó bá jórí ìtẹ́ ẹ̀ lẹ́jókòó sí, you should not forget it. Ẹ jọ ṣe wọ́n lọ́ọ̀ni ló sponsor mi láti sọ, tọ́ọ̀ni bá wá sponsor mi láti sọ, ṣé kìí ṣe pọ̀ ní fẹ́ kó da fún fẹ́? Mi ò bọ́ ní sọ̀rọ̀ rí. Mi ò bá Ọọ̀ni sọ̀rọ̀ rí. So mi ò dẹ̀ bá ọba, mi ì bá ọba kankan sọ̀rọ̀. Yes, mi ì bá bàbá Ọọ̀ni sọ̀rọ̀ rí, mi ì bá bàbá Ọwádé sọ̀rọ̀ rí. But mo fẹ́ kó da fúnlẹ̀ mi, mo dẹ̀ fẹ́ kó da fúnran mi. Mo dẹ̀ fẹ́ kí ìran mi ká kúrò Nàìjíríà. Ẹni tí ní ò bá dùn sí, mi ò mọ̀ o. Torí tá a bá dá dúró, a máa wà okay. Mo dẹ̀ mọ̀ pé ó ì máa ṣe ń ṣe lágbára Ọlọ́run. But tí gbogbo àwọn nǹkan tó hìdí náà tí a bá mọ̀, a ní mọ̀ pé iná la fi sórí òrùlé ta fi ń sùn. Ẹ jọ̀ọ́ ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi, mo dúpẹ́ gan. Ẹ jọ̀ọ́ mi ò tiẹ̀ rorúkọ kà báyìí. Fádámiláre, Ọláwálé, Kọ́láwọlé, Olókun Israel, Prince Babalọlá, mo rí yín, Starbit, Bàbá Jọ̀gbọ̀dọ̀ Ọ̀múrùlà, Olúwùmílà Sisi, Akalamagbo, Fálárúgbọ́n William. Ẹ má bínú tí n bá pè dáadáa o, mi ò rí kà dáadáa ní o. Mo ṣẹ̀ ń stroke padà ni. Ifáyọmí ọba Ìdú, mo rí yín, Ọlágúnjú Kẹ́hìndé, Agbami Àṣírí, Adéwọlé Róyàyè, mo rí yín o. Fabulous, ẹ ṣé, mo rí gbogbo yín. Awo Òrìṣà, mo rí everybody. Ẹ ṣé gan, mi ì sọ jù báyìí lọ torí àsìkò ti lọ. Ó dìgbà kan náà. Bye. Wa la mọ nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti bí ọdún kan. So ìfẹ́ náà, ọwọ́ ìfẹ́ ni gbogbo wa gbé wá ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Kò dẹ̀ sẹ́ni tó gbàdúrà pé kí ilẹ̀ wa kó túká. Ṣùgbọ́n tí egbò bá wà ní inú ẹsẹ̀, tí egbò bá wà lẹ́sẹ̀, egbò tó bá wà lẹ́sẹ̀, tí ẹ fi aṣọ bo egbò yẹn, tí ẹ tọ́jú egbò yẹn, ṣé mọ̀ yí pé ìpalára gan ló jẹ́ fẹ́ni tó legbò? Àbẹ́ mọ̀ pé ìpalára ló jẹ́ fún. Àwọn egbò kan wà tó máa ti kẹ̀ báyìí, ṣùgbọ́n á wá lé ojú, egbò yẹn á ti kẹ̀, á wá ṣe ojú bákan. Ẹni tó legbò nígbà tó bá máa ṣí ojú egbò yẹn, wọ́n á rí pé egbò yẹn ti kẹ̀ gan. Irú àwọn egbò yẹn nígbà míì ló máa padà ń di egbò àdá ìjìnà. So kí là ń gbìyànjú láti sọ ni pé